kàkà kọ́mọdé pa ńlá yóò wáyà ṣòjóró bẹ́ẹ̀ kò sí kú kan tó máa pa àgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ́ẹ̀ òtítọ́ máa farahàn á lékè ẹ bá ṣàbòsí ẹ bá di rìkíṣí ẹ bá di rìgímọ̀ òtítọ́ máa farahàn. Ẹ bá sì rò pé ẹ ṣàṣegbé ṣe fẹ́ gbọ́ àṣegbé kan ò sí o kódà kò sáṣepamọ́ pẹ̀lú ẹ jẹ́ ká ṣe eré ká wúre. Tá a bá jẹ̀bi kò sí ohun tí fi ṣe ní láti sọ pé mo gbà pé mo jẹ̀bi má bínú kì í ṣe má bínú akínigáyé o má bínú tọkàntọkàn má bínú níwà lọ́rọ̀ lérò àti níṣe ni o tí a fi hàn pé tòótọ́ ní tòótọ́ lẹ sọ pé má bínú àti pé ẹ̀mí ilẹ̀ kì í ṣe má bínú fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta o kì í ṣe má bínú paramọ́lẹ̀ o tí ẹ wá tún lọ máa ṣèjàmbá fún lẹ́yìn o tí ẹ bá ti sọ má bínú ẹ jẹ́ kó tọ́ síbẹ̀ ni o ẹni tí wọ́n bá sì sọ má bínú sí kí wọ́n jẹ́ kó tọ́ síbẹ̀ o ẹ jẹ́ ó tán o ẹ dẹ́kun rìkíṣí rìgímọ̀ ẹ rántí pé ẹni bá dìtẹ̀ ọ̀tẹ̀ àtẹ̀ o ọ̀tẹ̀ àtọlọ́tẹ̀ mọ́lẹ̀ ẹ sì rántí pé rìkíṣí yìí kan náà rìgímọ̀ yìí ni kò jẹ́ kẹ́dìyẹ fò lọ́jọ́ sí tó fi dára lẹ́lẹ̀ ẹ jẹ́ ká rọra o something as simple as I'm sorry mo gbà pé mo jẹ̀bi má bínú ìjà tó ti dálẹ̀ ogun abẹ́lé tó ti dálẹ̀ spiritual war tó ti dálẹ̀ fẹ́ dálẹ̀ yóò dálẹ̀ ṣẹ̀ ń dálẹ̀ lọ́wọ́lọ́wọ́ káì òun ló lọ yóò. Nígbà tí ẹlẹ́bi bá kọ̀ tí ò fẹ́ gbẹ̀bí lẹ́bi tí wọ́n wá ń bá aláre jìjàdùn ààrẹ àti má lè sọ má bínú nǹkan tó ń dálẹ̀ àwọn ẹ̀sìn méjèèjì wa wọn àti ìrìn yanjú o ìṣẹ̀ṣe gan-an wọn àti ìrìn tú o òun ló ń lọ yẹn o ẹ̀yin náà sì mọ̀ àbí mo purọ́ àmọ́ ṣé ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ jẹ́ a ṣọ́ra wa o
àwọn aláre nígbà míì aláre náà máa ń fakọ sí wọ́n má fàṣejù bọ́ ó torí nígbà míì téèyàn bá jàre tó fakọ sí tó fàṣejù sí káláre má tún wá padà jẹ̀bi o àbí kò yé yín. The bottom line of ìjẹ̀bi is ìgbéraga. Ìgbéraga ló ń fà á. Ìjọra ẹni lójú. Èmi ni mo tó báyìí. Èmi ni mo dà báyìí. Èmi láyé mi. Èmi ẹ̀gbin gbọ́n. Ẹ̀gbin oníyọ̀rọ̀. Ẹni tí kò bá ti fẹ́ kí wọ́n fẹ̀gbin lọ̀hún kó má ṣe ohun ẹ̀gbin. Kó má ṣe ohun ẹ̀gbin at all because ìjẹ̀bi ó dàbí ẹni tó yàgbẹ́ sáàrin ọjà lọ́sàn-án gangan tó wá ní kí ló ń rùn. Táwọn ará ọjà wá ní ìgbẹ́ tó yà ni. Tó wá ń purú ojúkorojú tó ní kì í ṣègbẹ́ òun. Tó tún wá múra kankankan bí olójú kan ṣènáwó tó bẹ̀rẹ̀ sí í já. Ṣé ẹ ti wá rí i pé ó ti fojú hàn gbangba pé amúnibúni ẹran ìbíyẹ. Ìbíyẹ fọ́ lójú ọ̀tún ẹran ẹ̀ fọ́ lójú òsì. Torí nígbà míì ọrùn ọwọ́ lẹ ti máa gbá wọn mú o. Wọ́n máa takú náà ni. Wọ́n á takú ni. Tó jẹ́ pé ojú kòró ni ń tàn wí wọ́n á tún fi rọ́ sí i. Wọn ò ní admit o. Wọn ò ní gbà pa wọ́n jẹ̀bi. Ẹlòmíì á tún fèpè sí i. A ní gbogbo nǹkan èpè ṣá lórí ẹ̀bi a bá tún máa ṣépè wọ́n á tún máa fira wọn rí wọ́n á máa gégùn. àtìpìtẹ́ míì ṣé ẹ fẹ́ gbọ́ èpè kì í jà lóòjọ́ o. Àbẹ́ ẹ̀ mọ̀ pé béèyàn bá ṣe nǹkan dáadáa tí wọ́n ń ṣépè fún àdúrà àtàrí ni. Ṣùgbọ́n téèyàn bá wá mọ̀ọ́mọ̀ tó ṣe nǹkan tí ò dáa tó tún wá ń ṣépè tó ń gégùn big roses. Hey. Ó lọ forí jálé agbọ́n ni. Ó lọ forí fi gbogbo ara káṣẹ́ ọta àbọn ni. Ẹ wá nágbó ní ṣòro. Ọgbọ́n èpè máa ṣòro mẹ́ẹ́n. Ẹ wá ní ọta àbọn ò ní mú.
tó ń rú ọta àbọ̀ èpè tó ti mu tán àbí kí n la èpè máa ní. Ó kàn jẹ́ pé àwọn tó ń dárọ̀ ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ kan ló ń dá sí i. Wọ́n ní tẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo á pín bẹ́ẹ̀ nígbà tí kinní tá a wí tó bá bẹ̀rẹ̀ ẹni tí ó rà yóò san o kódà àrò oko wálé dánwò. Bó ti ń ta bágbá ní ọmọ ta báwo. Ẹni tí kò bá ti fẹ́ jẹ̀bi kó má ṣe ohun tó máa mú jẹ̀bi at all. Wọ́n láwọ̀ ló mọ̀ tẹ́ níwọ̀n rẹ̀ ló mọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tún ní ìmọ̀ wọn ara ẹni ìlékè ọgbọ́n ẹni. Ẹ jẹ́ ká fọgbọ́n ṣe é. Kò sẹ́ni like ẹ̀bi but most times a máa ń hùwà ẹ̀bi tó sì dájú pé a máa ń ja ìjẹ̀bi pẹ̀lú ẹlòmíì. Ìjà foníjàálẹ̀ ló bá gbá lápẹtẹ létí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n já o. Bàbá sọ di tiẹ̀. Irú wọn ni yóò gbé ámbáàgì tiẹ̀ tó fà lọ́wọ́ yóò gbé e lẹ̀. Yóò wá tẹ́rí sí kọ̀ńténà lóde ẹni ẹlẹ́ni. Àwọn ló bí obì tí gbákú ní kúkú. Wọ́n ní lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbì kú lé. Ẹ jẹ́ ká kíyèsára o. Ẹ jẹ́ ká kíyèsára gidigidi. Ǹjẹ́ ẹ tiẹ̀ máa ń jìjẹ̀bi? Ǹjẹ́ ẹ tiẹ̀ máa ń gbà pé ẹ jẹ̀bi? Ǹjẹ́ tí ẹ bá ṣe nǹkan tẹ́ ẹ wà sorry fún, ǹjẹ́ ẹ tiẹ̀ máa admit ẹ̀? Mo ń bi yín ni o. Ǹjẹ́ tí ẹ bá ṣe nǹkan tẹ́ ẹ wà sorry fún, ǹjẹ́ ẹ máa admit ẹ̀? Ǹjẹ́ ẹ tiẹ̀ máa ń sọ pé ẹ sorry bí ẹ lọ ṣàtúnṣe o? Ẹ lè ní ó dáa. Mo ti gbọ́. Jẹ́ ká sọ̀rọ̀ ẹni tùbí ìnùbí lẹ́yìn àtẹnitẹ́ bá jọ níjà. Ẹ lè ní ó dáa, má bínú. Má tiẹ̀ já sọ̀rọ̀ lọ bí ohun tó fọ́ ó jẹ̀bi ó jàre. Torí àṣìṣe ò kọ́gbọ́n. Kò sí ká gbà pẹ̀lú. Má bínú. Gbogbo tí mo bá ti ṣe sẹ́, má bínú mo gbà. Jẹ́ kó tọ́ síbẹ̀ ló bá tàn. Kò jù bẹ́ẹ̀ lọ. Ṣíkèéná. Ẹ ti flag the white flag nìyẹn. Ẹ ti sign for peace. Ṣùgbọ́n kò kí n rí bẹ́ẹ̀ o. Kò kí n rí bẹ́ẹ̀. Bó bá rí bẹ́ẹ̀ ní àdún, kò kí n lọ bẹ́ẹ̀ o.
ceteris paribus, all things being equal, kò kí equal o. The reality is nígbà tí wọ́n bá jẹ̀bi, tí wọ́n ń jìjẹ̀bi, ẹni tí wọ́n bá jọ ń jà wá tú sí òhò, wá tú sí gbangba. Ní gbangba wálé àná ti máa tú sí òhò. Tí wọ́n bá wá fẹ́ admit, wá wá ṣe é ní kọ̀rọ̀. Wọ́n ti tú wọn sí òhò ní gbangba. Ẹ wá ń daṣọ bò wọ́n ní kọ̀rọ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ ní láti daṣọ bò wọ́n ní gbangba ni. Ebi gbangba lẹ ti pariwo pé ẹ jẹ̀bi. Torí nígbà tẹ́ ń ṣe paparazzi, tẹ́ ń ṣe drama, gbogbo etí ló gbọ́. Ibi tẹ́nu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀. Wọ́n ti bá yín gbọ́. Wọ́n ti tàn káyé breaking news. So gbogbo etí tó bá gbà lọ, ó di dandan kan gbá bọ̀ pé ẹ jẹ̀bi. So ẹ ní láti admit pé ẹ jẹ̀bi with the same drama tẹ́ fi ń purọ́ pé ẹ jẹ̀bi. Torí ńgbà tẹ́ ń flex muscle, ẹ mọ̀. Nígbà tẹ́ bá wá gbágbára lẹ̀, tápá bọ́, ẹ wá humble. Ẹ yá tètè pé wọ́n gbogbo àwọn tó gbà lọ kí wọ́n gbá bọ̀. Torí lọ́pọ̀ ìgbà nígbà tí àwọn ajìjẹ̀bi bá ń jà, wọ́n máa loud the speaker to the loudest ni o. Nígbà tí admittance tipátipá tó bá wá fẹ́ admit, tipátipá ló fi máa wà audible. Wọ́n á máa whisper lábẹ́lẹ̀ ni. Gbogbo etí àtẹnu tó ti bá yín gbọ́, tó ti bá yín sọ, tó ti bá yín sọ lọ. Wọ́n ti bá yín rí ọ̀rọ̀ yìí jìnnà. Wọ́n ò ní gbọ́. Wọ́n ò ní gbọ́ nígbà tí ẹ bá ṣe non-audible version of the truth. Torí àwọn èèyàn farabalẹ̀ o, wọn kì í farabalẹ̀. Bó ṣe máa ń gbóná wàìwàì lára wa. Àlọ́ la máa ń gbọ́, a kì í farabalẹ̀ gbọ́ àbọ̀. Torí àlọ́ yẹn pé àwọn ajìjẹ̀bi, ó pé wọn. Àlọ́ yẹn ò ní alarm blow. Wọ́n sọ the breaking news. Wọ́n máa gbé káàkiri, wọ́n máa tàn káàkiri, wọ́n máa sọ káàkiri bẹ́ẹ̀. Irọ́ ló bá dé. Irọ́ la bá ń bẹ̀. Irọ́ la bí ni. Of course, àwọn èèyàn máa ń ṣe dáadáa. Tí wọ́n bá jẹ̀bi, wọ́n máa náriwo. Currency tí wọ́n ná pẹ̀lẹ́bi sáriwo. Wọ́n yá pariwo síta. Báwọn jàre. Àwọn tí ò mọ̀ dí ọ̀rọ̀. Tí wọ́n sì ń bẹ́ẹ̀. Wọ́n á tún máa ní wọn purọ́ ọmọ ní bẹ́ẹ̀. Òun ló jẹ̀bi o. Ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀. Ẹ jẹ́ ká yé náriwo. Torí kò dá nǹkan. Ariwo ò dá nǹkan. Ẹ jẹ́ ká dẹ́kun jẹ̀bi. Ìjọ dọ́là o. Orúkọ ní fi sọ ni. Ìjọ dọ́là. Àwọn ajìjẹ̀bi
Ajàmámàlà ni wọ́n o. Tí wọ́n bá tún wá ní àwọn alápẹpẹ lẹ́gbẹ̀ẹ́, iná rán o. Ìjà yẹn á wá máa ràn lọ lóníranto. Àwọn àjìjẹ̀bi ajàmámàlà ni wọ́n o. Torí pé wọ́n rí pé àwọn kọ àwọn ẹni ibi kan tí wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n. Àwọn náà wọ́n máa tira wọn gbàgbàgbà. Ẹ jọ̀ọ́, ìgbà wo ni kò ní já sí gbàsgbòs? Ìgbà wo ni kò ní jálu kòtò gbàsgbòs ọ̀fẹ̀sìn? Nígbà yẹn ẹ jìjẹ̀bi, ẹ wá mọ̀ pé kò sẹ́nì kankan lẹ́yìn ẹ̀. Ẹ̀yin ẹ̀ fẹ́. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ orin tí wọ́n ń kọ ni wẹ̀yìn rẹ wò. Bó lọ́mọ ogun, bó lọ́mọ ogun, wẹ̀yìn rẹ wò. Yóò fẹ́ tó jẹ́ pé ẹ̀yin ẹ̀ fẹ́. Àwọn àjìjẹ̀bi àtàwọn alápẹpẹ wọn, wọ́n mú mi rántí ìtàn Àmẹ́rìnjọba Ẹ̀wẹ̀kúwẹ̀wẹ̀lẹ̀. Tó jẹ́ pé kòtò ni wọ́n gbẹ́lẹ̀ tí wọ́n táṣọ lé lórí tí wọ́n gbága lé. Inú náà dùn. Wọ́n ń jupá jẹsẹ̀ wọ́n ò fi jọba. Nígbà tó já sí kòtò, ẹ jọ̀ọ́, gbogbo àwọn alápẹpẹ tí wọ́n ń kọrin Àmẹ́rìnjọba, wọ́n máa bá wọ́kọ̀ tó. Ẹ kíyèsára. Ẹ ti bí ìṣáná kíyèsóògùn. Ẹ yé jìjẹ̀bi o. Ìjẹ̀bi ìjẹ̀bi dàbí ìjà afọ́jú. Ṣé ẹ ti rí ìjà afọ́jú rí? Ṣé afọ́jú tiẹ̀ mọ nǹkan tó ń ṣe ni? Kò mọ ohun tó ń ṣe. Kò mọ ohun tó ń ṣe náà. Ó kàn máa ń hit àmì ẹ̀sìn ni. Ṣé o mọ ibi tí target ẹ wà gan? Ẹ wá ṣọ̀rọ̀ ẹ ní ọ̀bẹ nìkan jà fọwọ́ mú gbogbo aráalé. Àtẹni tó yẹ, àtẹni tí kò yẹ. Kẹ bá jà, gbogbo wọn ni o. Gbogbo wọn ni wọ́n á kó pọ̀. Nígbà tí wọ́n ti dijú, mágbárí pínpínpín. Tójú reasoning, ojú logical reasoning wọn ó ti fọ́. Ẹ wá múra síjà yìí. Ìjà show of shame. Who is fooling who? Isn't that ridiculous? You're just ridiculing yourself for nothing. Bẹ́ẹ̀, aláre ń tiẹ̀ tó lajú. Ọ̀yà máa yẹ̀ ẹ́. Àti yẹ̀ ẹ́. Ẹlẹ́bi. Ó ń jà bákabàká káàkiri náà ni. Nígbà tí ò rí iná. Ẹ jẹ́ lajú. Ẹ jẹ́ lajú. Ṣíọ̀. Ẹ má dijú mọ́ rí.
ẹ jẹ́ lajú kẹ́ ẹ tú gbogbo aṣọ ìbínú, gbogbo aṣọ ọjà, aṣọ wàhálà ìdààmú ohun fòòró tẹ́ ẹ so mójú torí lórí ẹ̀bi torí ẹ̀ ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ lẹ̀. Kẹ́ ẹ lajú kẹ́ ẹ rína kẹ́ ẹ sí clearly torí eléyìí tẹ́ ẹ díjú tẹ́ ẹ tún daṣọ mójú tẹ́ ẹ wá ń ṣe bójúbójú lórí ìjẹ̀bi mọ́tò lè gbá yí o ẹ lè já sí kòtò ó máa dáa kẹ́ ẹ tètè lajú. Kẹ́ ẹ lajú báyìí kẹ́ ẹ gbẹ̀bí lẹ́bi kí peace lè rẹ̀ ní community wa. Kẹ́ ẹ yéé fa unnecessary uncalled for wàhálà ní nǹkan tí ò yẹ. Kẹ́ ẹ sọ ní tùbí ìnùbí ohun tó yẹ kẹ́ ẹ sọ ń tùbí ìnùbí kó tán síbẹ̀. Ẹ̀yin náà ẹ wò ó, ẹ wo àwùjọ wa. Àìmọye ilé ọlá tó ti dahoro lórí ìjẹ̀bi. Àìmọye olówó àná. Àìmọye ìbàdí tó ti làrán tó ti lo mọ́sà aṣọ tó ń dán yẹrinyẹrin. Tó wá ń wọ èkísà lénìí tó di ìdí èkísà. Àìmọye ẹ̀yin tó ti jẹran tó ti jẹja tí ò rí nǹkan kan jẹ mọ́ lénìí lórí ìjẹ̀bi. Ẹ jẹ́ ká roore ká wúre. Kí gbogbo ẹ̀ lè bá a dá fún tẹ̀síwájú. Ẹ jẹ́ ká ṣàtúnṣe o. Ẹ jẹ́ ká ṣọ́ra wa. Ká mọ nǹkan tá à ń ṣe. Ẹ jẹ́ ká panupọ̀ ká bó lè wí. Ẹ jẹ́ á panupọ̀ ká bólé àwọn ajìjẹ̀bi wí. Ẹni bí olóhun àwọn àrè fohùn sí ò dáa. Ṣé bíbi tó bá wu anybody ló lè fi nǹkan ẹ̀ sí. Ó mà wá ga o. Ẹ̀yin lẹ mọ̀ na you sabi ẹ tó èrò ara yín pa. Ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ alágídí ọkọ̀. Agídí ọkọ̀ ò ní jẹ́ kẹ́ ẹ gbọ́, kò ní jẹ́ kẹ́ ẹ gbà. Nígbà tí ẹ ráwọn alápẹpẹ, táwọn alápẹpẹ sọ fún yín pé kẹ́ ẹ má gbọ́, kẹ́ ẹ má gbà. Pé tó bá já wọn ni àwọn ò lè gbà bẹ́ẹ̀. Nǹkan tí wọ́n sì ń gbà kódà ó burú jù èyí tí wọ́n fi lò yín lọ. Tẹ́ ẹ torí ẹ̀fẹ̀ kó sódò yìí ó jù lọ. Àbí èèyàn kọ́. Àbí èèyàn kọ́.
àwọn ni wọ́n máa ládégún fáláre wá wá bẹ́yìn ẹ̀yin àjìjẹ ẹ̀bí wọn ládé ògún àbí èèyàn kan èèyàn àbìdí yàn-án-yàn. èèyàn tó tó fún àwọn ṣekúṣẹyẹ òjẹ́lé orò jẹ́lé eégún. àwọn ni wọ́n máa kó bí ẹṣin dà sílẹ̀ ẹran wọ́n á múrun wájú wọ́n á sún mọ́ tìpàkọ́ wọ́n á súná sí igi àwọn náà ni wọ́n á tún súngi sí náà àwọn gbọ́ yìí sọ yìí tó jẹ́ pé ọ̀rọ̀ òkèrè bí òlé kan ó di dandan kó dì kan ẹ̀ wọ́n máa ránṣán ìbínú yín á tún wá ru sí arúmọ́gàlè ẹ bá sí mi dán o.